Africa Content TV. Bama, giga nikiti Akinleye oni Bama, giga nikiti ọmọ tí wọ́n sọ. Akinleye oni Sagbako. That was what your song. Akinleye oni Sagbako. Akinleye oni Sabama. Akinleye oni Sabama. Akinleye kí ẹ má ṣe jábọ̀ o. Giga nikiti ó jẹ́. Akinleye oni. Inshallah. Ejazo bi Allahu Akbar. Allahu Akbar. Ejazo bi Allahu Akbar. Allahu Akbar. Dadani. Inta ajab fa'ajab. Fa'ajab. Dadani bobolo mari be. Beja ńlá bá sọ láti odò ẹni adẹ̀rú. Bẹ́ẹ̀ni. Gómìnà ló wọlé. Ó wà ló wọlé. Ilé mẹ́rin àti gómìnà Akíkí àti gómìnà Majasi méjèèjì ló wọlé. إذا كنت في شأنه وقلبك ناسيه The first lecturer, Alhaja Sheikh Ridwan Ibrahim Olaguju, tí wọ́n jẹ́ senior lecturer. إذا كنت في شأنه وقلبك ناسيه بأن المنوط للبرية تابعا. Tí gómìnà bá ti jókòó tán, ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá tẹ̀lé gómìnà ẹ wá bí háìdì síbẹ̀ ṣe máa háìdì ní campaign. وشأنك شأنه Ẹ wá bí lọ lúgọ síbẹ̀ ṣe máa lúgọ ní campaign. وشأنك شأن الناس وذكر يا فتى وما Ẹ jọ̀ọ́ as-salatu ala nabiyyil karim. صلى الله على محمد. Wà nábì ni. Ẹ jọ̀ọ́ lẹ́yìn àwọn méjì tí a máa kọ ẹ̀yìn sí gómìnà ẹlòmíì ọ̀gbọ́dọ̀ dúró bẹ̀ máa. Ìgbà tí wọ́n ń ṣe lẹ́kṣọ̀ àkọ́kọ́ lọ́wọ́ Ayakumullahu. ní bàbá wa olóríire ni Dr. Adeleke ni wọ́n wọlé sáàrin wa. Kámẹ́rámà yìí bẹ̀rẹ̀ ìfẹ́ mọ bí o ti ní kọ́ wá ọba àwọn láti sàárà rẹ̀ pẹ̀tọ̀ ní orí ojú wa bẹ̀rẹ̀. Kámẹ́rámà tó bá pọ̀ ẹ̀gbọ́n ti bá sẹ́lẹ̀ bíi bẹ́yìn òwò bẹ̀rẹ̀ máa lọ jáde. Gbogbo ẹ̀yin amúgbálẹ́gbẹ̀ẹ́ kámẹ́rámà náà ẹ bẹ̀rẹ̀. Ní máa ní ọbẹ̀rẹ̀ lórí tọ́ bá kọ̀kọ́ kọ̀ ń pa mi ẹnu kí n sú rẹ ní kò dé tó bá. إذا كنت في شأني وقلبك ناسيه. Bàbá wa kábíyèsí tìmí tìlú Ẹdẹ. Kábíyèsí. Ọlọ́run níbi náà ọmọ jó yìí. Amina. Ọlọ́run ní bí Dr. Deji Payinlẹ́kún. Ẹ jọ̀ọ́ àríbídésí Fatima máa lọ náà á pè ọgbọ́ báyà máa lọ. Àbọ̀ àlegbàgbé rẹ̀ order from chief of staff. Àní ọmọ bọ́ọ̀lù ṣe dúró láàrin àwọn ọkùnrin. Ọba yóò ní flash nọ́mbà rẹ̀ lọ mú. Àwọn tó dúró fi wọ̀n máa lọ fún wa. Wọ́n gba nọ́mbà lọ́rẹ̀ o. وشأنك شأن الناس. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà ń bì náà. Ẹ tí ò bá ti ṣe kẹ́kẹ́ bẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́ ẹ kú mẹ́. فذكر يا فتى. Gbogbo ẹ̀yin tẹ́ bá ṣe kẹ́kẹ́ bẹ̀rẹ̀ ẹ kú o. Ẹ jọ̀ọ́ yèyé ló wà láwọn fẹ́ máa rí bẹ̀rẹ̀ ẹkú wẹ́dẹ̀ jò ní ìbẹ̀ àlè wá wọn àṣàdúrà lé àjókòó àdúrà ní Central Mosque. I'm follow yìí
màá ṣàlàyé fún yín tó bá yá sá. Bákan náà, the executive governor of Osun State, Dr. Ademola Adeleke, the aṣíwájú of Edeland, wọ́n wá ló ti kúrò lẹ́dẹ̀, the aṣíwájú of Osun State. Ẹnìkan ti sọ ATM rẹ̀ nù, Isa Sani Lawal, bóyá kò sówó bẹ̀. Isa Sani Lawal, wá gbé ATM rẹ̀ o. Aki governor. Aki deputy governor táwọn náà wọlé bọ̀. Bẹ́ẹ̀ni. Gbogbo àdúrà tá à ń ṣe mílíọ̀nù ọlọ́mọ gbà á ẹsẹ̀ amínà. Ọlọ́wọ́lá tẹ̀sùbá àti ń bẹ lọ́wọ́ gómìnà Oyinlọ́lá. Lọ́wọ́lá tẹ̀sùbá àti Oyinlọ́lá mú lọ́hùn. Wọ́n yà ń jà kàkàkà ládàárọ̀ ni. Ọlọ́wọ́lá tẹ̀sùbá Oyinlọ́lá o. Tẹ̀sùbá Oyinlọ́lá o. Lọ́wọ́lá tẹ̀sùbá Oyinlọ́lá kó ló tún ní dámúlé. Wàlílì mọ́tò àṣùbábọ́. Ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ń kíyàn ẹbẹ̀yàn kíkí lẹ̀. Nígbà tẹ́ ẹ bá dé reception ẹ máa kíra yín ojú ọ̀ka yín. Kadhalika ibratun. Gómìnà ẹ̀kúnrin ẹ ṣe. Ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ há nǹkan ẹ máa rí mi kẹ́ ẹ tó há tẹ́ ẹ bá fẹ́ há. Tọ́ bá kún nǹkan lójú agbo mo ní. Ẹjọ́ ẹjọ́ farabalẹ̀. Àwọn agbọ̀n. Yorùbá wọn ìfọ́ àláwà yìí and after party tí ó yọ ó sì máa ṣe. Ìbò ìdìgbò. Alájà bá Bíbí máa bọ̀ owó rẹ̀ dà.